Oore ọ̀fẹ́ ni pé kójú ẹni ó rọ́jú, ìbùkún Ọlọ́run mà ní òkè ní wáyé ṣe rere. Olubunmi ọmọ Falayi bẹ̀rẹ̀ mújó ayọ̀, Ọlọ́run ló kọ̀bìrè sí ọ. Oore ọ̀fẹ́ ló jẹ́. Oore ọ̀fẹ́ ni lójú ẹni ó rọ́jú, ìbùkún Ọlọ́run mà ní òkè nígbàyé ṣe rere. Olubunmi ọmọ Falayi bẹ̀rẹ̀ mújó ayọ̀, Ọlọ́run ló kọ̀bìrè sí ọ. Kẹ́ni ó pa 50 ọdún láyé, ojú ohun ta lè fọgbọ́n ṣe. Ẹ̀bùn ọ̀fẹ́ lèyí jẹ́ òwe látọwọ́ Ọlọ́run aṣẹ̀dá. Ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta ṣọgọ́fà ọdún, wọ́n fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ yìí pẹ́. Wọ́n fi rọrùn lólé ayé nínú àlàáfíà. Lórí aya lórí ọmọ, oníkẹ́ oníṣòro. Ìrọ̀rùn ló lé ayé wa tẹ́lẹ̀ yìí pẹ́. Àjò ló wà ó ní gbé sàjò, wọ́n kórè àjò wálé o. Ìrọ̀rùn ló lé ayé wa tẹ́lẹ̀ yìí pẹ́. Wọ́n fi ìrọ̀rùn ló lé ayé nínú ìfẹ́ Ọlọ́run o. Wọ́n fi ìrọ̀rùn ló lé ayé wa tẹ́lẹ̀ yìí pẹ́. Olóríire tó lò ní dákun mọ́ bọ̀ ní gbàgede. Ọmọ Falayi ọdún ẹ lóde o. Ọlọ́dún ni mọ́dún rẹ̀ lọ́dún, bóyin tí mo ti rẹ̀ nínú afárá. Ẹfẹ̀rẹ̀ gbogbo mọ̀ tí ẹ ní sàtẹ́kọ̀ọ́ pàápàá mọ̀ tí ẹ nínú ewé ìran. Òní ọjọ́ ìkẹtàlélógún oṣù karùn-ún ọdún 2025. Ìlópa 50 ọdún gbére tó kọ́ mọ́ òpin ayé. Ọjọ́ ayọ̀ ló ní jẹ́ o, kọ́mọ ní dọ̀jọ́ bànújẹ́. Ọjọ́ ìbí rẹ ló ní jẹ́, kò ní dọ̀jọ́ ìbí fún ọ lórúkọ lọ́rùn ọba. Olubunmi wá ní mò ń ké sí o. Bàbá goodness, ilé ńlọba wà kówó dé, ẹ̀yìnkùlé ńlọba wà kówó ọ̀dẹ̀dẹ̀. Bàbá mercy, yàrá ńlọba wà kówó kankan lé. Torí ire lèmi alámọ̀ kẹ́fì ń pèrè rẹ̀. Bàbá grace, ọba dákùn mọ́ dàgọ́jọ́gọ́jọ́. Aya rẹ̀ lọ́rọ́ mi wá bí o. Ìdẹ queen Olúwatósìn, òdòdó ẹ̀ lẹ́rìn dòdò tí ń kàn dòre mí dòdò mi rè ló kan àyà rẹ̀. Òun lábẹ́ mi lọ́wẹ̀, ó ní Alámọ̀kẹ́, ó ní dákun báńkì adé orí mi, ó ní èjìká tí ò jẹ́kẹ́ wù ó yọ̀bọ Ọlọ́run mi ni, ó ní torí bó ti ń tọ́jú mi ló sì tún ṣe kẹ́ àwọn ọmọ. Aya rẹ̀ ni ó dára nílé o. Olubunmi olóòtú wuyì láwùjọ, aṣọ iyì rẹ̀ ò mọ ní fàyà lórúkọ lọ́rùn ọba. Ó sì yá kí n wá bá ọdẹlé àwọn bàbá rẹ̀. Emure-Ekiti bẹ́bí mi ṣèlú bàbá àtìyá rẹ̀, ó sì yá kí n bá ọdẹlé. Ọmọ olóyè ìfẹ̀fẹ̀ gúrẹ̀, ọmọ olóyè ọ̀rìn dáná àrùn, ọ̀nìkẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ sábẹ́ ọ̀tá. Ẹ̀rẹ̀dẹ̀ ìfínlọ́nà òyì kọjá lẹ́rú o, òyì kọjá lẹ́rú kan ọmú bò tọmọ. Ọ̀pẹ̀ kan ló ṣubú ìlú tọ̀rọ̀ mòrì òsósì, Oriki ìtẹ̀rù tọmọ dáràn òun amú. Ọ̀pẹ̀ kò mùdí ṣọ̀kan kò mórí ṣe méjì kọyà àrán yíyeyíye. Ìjọ kàgán bá ti mọ́ra wọmọ rẹ̀ ìjẹ́ lálóyún. Àgbẹ̀gbẹ̀ kan lọ́gbà rẹ̀rẹ̀ kan mọ́ tilé àbá rẹ̀ jẹ́gun mọ́. Ọmú iyori, ọmú ìyìnkàrà ọjà, bọ́ bá ti tíjọ́ ọdún àmújẹ̀rẹ̀ wẹ̀rẹ̀. Ọkọlé ẹ̀bọ mẹ́yìn rẹ̀ ṣe fún. Ọmọ lídògì àgùnrọ́ṣù, ọmọ lídògì àgùnrọ́ṣù pa. Ìdògì ulé ìnagùn, kàn ọmọ ti dí. Ọmọ alámù mẹ́fà kèyí lórí ògé.
tẹ́rù jọ ọmọlẹ́yìn ìṣùrùrùn gbódùn ọmẹ́tìtọ́ kan ṣe pokódùgà mẹ́fà ọ̀tẹ̀ ẹ̀yìn ẹran ẹ̀fọ́ ọ̀tẹ̀ kúta fọ́ yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ olùkúta sọ̀rùn kéèrú balákún ogun lérí ọ̀pẹ̀ dúpẹ́ àná ní ọ̀nìkan mọ́mọ́ òun lánàá mò ń ṣeré o ọmọ ọlọ́pẹ̀ kan ọmọ jáde o Olubunmi ọmọ ọlọ́pẹ̀ kan ọmọ jáde kan mọ́ gbọ́ wùrú gbà torí kan máa ya àgbẹ̀mú imú ọmọ àmàbẹ̀rẹ̀ gúnyán káàdógbèrìgbè máa ya àgùnṣu jẹ́ èyí ṣojú rírò kọ́ ò èsì dálẹ̀ ibi tí ní ọmọ olóyè òkọ́ṣán lálákúta ọmọ àṣìkù ọ̀là sáká ọ̀tún múmúrù amùmùlẹ́ṣà ọmọ dùngbàṣì iná bùtún ùkàrẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ọmọ àríláyà ìbímọ kí ọmọ nù abíkú sí láyà ọkọ ọmọ yíyẹ yókò bí èṣù àbọ̀ ọmọ pẹ̀nilẹ́gbẹ̀ ẹ̀yìn ni ọmọ ẹlẹ́mùrẹ́ ìjà lókè ọmọ àfiṣù fọlọ́ọ̀rẹ́ ẹmùrẹ́ lulẹ̀ ẹwà ọ̀ṣẹ̀wà ìyẹn mùrẹ́ ẹlẹ́mùrẹ́ ìjà parí oṣù láì jẹ̀mú lọ́lọ́ òdì rẹ̀ àárín oṣù nìkan mú kọ́mọ ẹlẹ́mùrẹ́ jẹ ẹmùrẹ́ lulẹ̀ oṣù kọ́ ọmọ mẹ́wàá yún bẹ̀ torí kù oṣù mọ́ bá àtàtàrà olórí ire tó lò ní o ọba mọ́ ọgbọ́n dídùn ẹnu mi aya rẹ̀ idel queen Olúwatósìn ọmọ wọn l'Omu-Ekiti ọmọ agbábà lẹ́sẹ̀ ẹ̀gbọ́n mi ògèlè òmùgbọ́dáwọ́ sì kàbèrè ògèdè ọmọ ọlọ́sàn lágbẹ̀dẹ níbi ẹgbẹ́ tí í jọ ọmọ ọ̀bọ yẹrùkù yẹ ó ọmọ olómù apẹ̀rán ọlọ́rọ̀ agogo àtàwọn ọmọ rẹ̀ goodness mercy àti grace wọ́n ní lórúkọ ọlọ́run ọba wọ́n ní ọmọ ní báwọn nájà wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ Falayi ní báwọn nájà wàràwàrà torí ẹnìkan kì í káṣí láyé gbó nínú ààyè mi lábẹ́ bó ti wù kó pẹ́ láyé tó ọmọ ni mo sáré ọmọ ní fàìsàn lólé ayé torí pírí lọ́lọ́gọ́ ojì o ẹnìkan kì í bókùrù ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kókókó lára ọ̀tá lé UK ìlọ ti ń pa owó wálé ó mọ̀ ọ̀lọ́rẹ̀ ó sì tún mọ̀ bọ̀ ọ̀rẹ́ ni torí àyùnlọ àyùnbọ̀ ìlọ́wọ́ yẹnu níwòyí àmọ́dún